Ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Ó yá Ògún gbọ́ mo rá àhá yìí mo tún padà dé kí n ṣe ní iṣẹ́ kò kí n ṣe ní let's go there I don come back again mo rá àhá ẹ fẹ́ ké kú ẹ máa flag mi ẹ máa táyà lórí tàbí tàdé yìí mo rá àhá yìí mo àdìsá ní sẹ́ májàsọ́lá ní sẹ́ Ògún pàgbọ́ òòṣà ní sẹ́ ẹ fẹ́ kú àdìsá làmọ́ ẹ máa fẹ́ ké kú májàsọ́lá Ìgbòho òòṣà ní sẹ́ Facebook ṣé wọ́n jẹ́ kí n lọ sí live Facebook I don't care I go continue mo rà high Facebook àbí YouTube tó bá wẹ̀ kó distribute ẹ̀ kó jẹ́ pé mi nìkan wà lórí iṣẹ́ Ògún gbọ́ mo ṣe ṣó lọ ni Ògún gbọ́ lórí tàbí tàdé iṣẹ́ mo rà high tó bá ti wọlé ẹ bá mi kọ́kọ́ mi ẹ bá mi share fídíò mi ẹ bá mi like ẹ̀ ní sọ̀rọ̀ nípa àdìsá ẹ parọ́ fúnra yín ni Yorùbá wù Yorùbá búrú ọ̀kan làbí èmi gan-an wọ́n dín ṣinṣin lórí tèmi sẹ́ẹ̀ wọ́n dín ṣinṣin lórí tèmi náà ṣé ìyá wèrè ni Ògún gbọ́ ṣé ní ìgbádùn ni èmi gan wọ́n dín ṣinṣin lórí mi mo tún padà dé Sunday Igboho ní sẹ́ẹ̀ àdìsá ní sẹ́ẹ̀ òòṣà ní sẹ́ẹ̀ ẹ máa ké kú ni lórí ètò mi tàwa orí ètò yìí ètò Yorùbá wù mo tún padà dé mo rà wá ti high mi ò ní dákẹ́ fún yín mi ò ní dákẹ́ o ẹ fún mi lórí barista kan let's go there mo fẹ́ kọ orin ọ̀tẹ̀ lóhùn mi kọ mo fẹ́ kọrin barista mo fẹ́ kọrin ọ̀tẹ̀ ni mo fẹ́ kọ òòṣà one ẹ máa fẹ́ kú ẹ̀ẹ̀mẹni tó ń jẹ́ Yorùbá Wuyì èmi ẹgbẹ́ sọ̀mi wálẹ̀ Ògún gbọ́ mo tún dé ọlọ́mọba yìí sọ ẹ̀mọ wèrè mo mọ́tò ẹ̀mọkọ̀ ìyá yín Sunday Igboho lamọ̀ òun ló bá wa gba àwọn tí wọ́n kó Sunday Igboho ló bá wa gbà wọ́n wọlé ẹ fẹ́ kú mi ní fi yín lọ́rùn sílẹ̀ pé àníṣe sóyìí irọ́ lẹ pa májàsọ́lá la mọ̀ Ìgbòho òòṣà la mọ̀ ọmọládìkún la mọ̀ ó yá mo sọ fún ẹ o ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi mo sọ fún ẹ o ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn lẹ́yìn mi ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdé ẹ̀yin ọ̀tá Sunday Igboho ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdé kó má ṣèṣì fara lògìdán lójijì ìgbọràn sàn jẹbọ rírú bírí bẹ́ẹ̀ ẹ máa gbóhùn sókè wàhálà lẹ́ni tí mi dùn ẹgbẹ́ mi wáyà lẹ́lẹ̀kejì bá para lẹ́lẹ̀kẹta. ẹ ṣe sùúrù ọ̀tá tó sọ pé ìbàjẹ́ ti wá làwọn fẹ́ rí ayẹyẹ ló máa lẹ́yìn olóko pẹ̀lẹ́gùn ló máa kẹ́yìn mọ́lẹ̀ àwa la máa lẹ́yìn ọ̀tá wa o láyé bí mo wí lórí bá jẹ bí oyè o ìgbẹ́ lójú ti ṣe gbọ́ ojú àtẹlẹgbọ́n ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o àwọn ẹni bá a kọ́ mi sọ yìí dùn ó dùn òbíjẹ́ làágùn lọ́wọ́ wàhálà. Wọ́n lọ sódò báyìí wọn ò ní rómi fún àṣẹ bàbá Dámilọ́lá bàbá wa ti bàbá yín wọlé dé. Àwọn lọ́tẹ̀ ní fáǹsì Yorùbá Wuyì aláyẹ ẹ̀ náà. Orí yẹn mo fẹ́ tẹ bá ti ń kọ́kọ́ bẹ̀rẹ̀ program yẹn mo kọ́. A máa play okay. Bàbá wọn wọlé dé. Kò sórí wọn bẹ̀. Kó lọ lórí mọ́ àpáta. Wọ́n ti rí nǹkan kan o.
ẹ bá mi tún bẹ̀rẹ̀ orin yẹn kọ́ ni mo ti gbàgbé. Ọ̀tá tó sọ pé bàjẹ́ tiwa làwọn ẹ ṣe ń gbà ẹ ṣe bàbá mi. Ayére ló máa rẹ́yìn olóko pèrègùn ló máa rẹ́yìn mọ́lẹ̀ àwọn alámọ̀ rẹ́yìn ọ̀tá wa o láyé ni mo rí gbẹ̀mí. sọ pé tiẹ̀ làwọn fẹ́ rí. Ayére ló máa rẹ́yìn olóko pèrègùn ló máa rẹ́yìn mọ́lẹ̀ àwọn alámọ̀ rẹ́yìn ọ̀tá àṣẹ. Gbogbo àṣà àti ayé báyìí ojú wọn táì báyìí wọn máa yọ wọn lọ́yẹ kọ̀ọ̀kan. àṣẹ ó rí àbò ní padà wá. ẹjọ́ bàbá kiri burúkú yìí wọn ò tí ì rí nǹkan kan. wọn ò tí ì rí nǹkan kan ẹ ṣe. wọn ò tí ì rí nǹkan kan. wọn ò rí nǹkan kan. ẹ gbà fún ẹni tẹ́lọ̀ ń gbà fún. wọn ò tí ì rí nǹkan kan. ẹ ṣe bàbá wa. ẹni tọ́lọ̀ ń yàn pé iṣẹ́ báyìí mo fẹ́ kó wá ṣe. so máa fàjà ní bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni kí tẹ́lọ̀ ń ṣe báyìí máa fàjò ìjà ni. ẹni tọ́lọ̀ ń pè kán rorí kán lọ wá àpáta kán máa fi rọrí sùn bóyá wọn á gbọ́n. ẹ ṣe kàkà tó gbẹ́kọ̀lẹ̀ lómi ẹ ṣe bàbá mi. ọ̀tá tó sọ pé bàjẹ́ tiwa lòún fẹ́ rí. Ayére ló máa kẹ́yìn olóko pèrègùn ló máa rẹ́yìn mọ́lẹ̀ àwa láwọn arẹ́yìn ọ̀tá wa o láyé ń bí tí a wá gbèmí bàjẹ́ bí òye o ìgbẹ́ lójú ọtí ṣe gbọ́ ojú àtẹlẹ gan ojú àtọ lọtẹ àwọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o tọ́lá ní báyìí ṣe é gbọ́ àdìsá ní sẹ́ èmi wo ẹ tún fúlàgì máa tún padà wá ẹ máa gbọ́ sókè a máa fa aṣọ alẹ́ yìí já ni mi ò ní lọ sí iṣẹ́ ẹ kúrẹ́dé àsìkò yìí àkùdédé wò. yes ma. èmi mo kọ kí nínú ẹ̀kọ́ yẹn pé ògìrì ṣákọ́. ògìrì ṣákọ́ Sunday Igboho ti dògìrì ṣákọ́. ògìrì ṣákọ́ nínú igbó ni ògìrì ṣákọ́ wà tó ti ń rún ẹgbẹgbẹ̀rún ẹgbẹ́ ẹ̀ lọ sí ọ̀run àrèmábọ̀. kábíyèsí ọlọ́run o. bẹ́ẹ̀ni gbogbo àwọn ẹgbẹgbẹ̀rún ẹlẹgbẹ́ ọ̀tá ẹ̀ inú igbó láwà tó ti rán wọn lọ sọ́run àrèmábọ̀ mo tún ti kọ̀ mí síbẹ̀. ó ti dúrọ́pù ni mo ẹ̀jẹ̀ padà wá ni. Sunday Igboho ti di ògìrì ṣákọ́ láàrin àwọn ọ̀tá ẹ̀. lójú Sunday Igboho ní ẹ̀dọ̀ fóró ṣe máa ṣe wọ́n. àṣẹ. tó máa lọ sọ́run àrèmábọ̀. àṣẹ. lójú ọmọ Adéyẹmọ ní orí ti máa fọ́ wọn orí tó wọ́n sùn wọn ò ní jí mọ́ tó fi máa lọ sọ́run àrèmábọ̀. Sunday Igboho kọ́ ló rántí. ó ti pẹ́ tí wọ́n ti ń ta ẹ̀jẹ̀ ọmọ Yorùbá sílẹ̀. ó ti pẹ́ tí omi ìjẹ́ ti ń gbọ́n ọmọ Yorùbá. bẹ́ẹ̀ni. tí ò sí ẹnikẹ́ni tó lè gba ọmọ Yorùbá. bẹ́ẹ̀ni. àwọn alálẹ̀ ló ń gbanú Sunday Igboho ṣẹṣẹṣọṣẹ. bó ṣe wá wà yẹn ẹni tá bínú obìnrin tó bá ń ro ibi sí ògìrì ṣákọ́ ni Sunday Igboho. ibi á lọ máa bá wọn. àṣẹ. ẹni tí a fi abẹ gbé jáde nínú obìnrin tí ó bá ń robi sí ọmọ Adéyẹmọ Adéníyì ògìrì ṣákọ́ wọ́n máa lọ sí ọ̀run dè ni. àṣẹ. tábàárí ẹni tó gbénú afẹ́fẹ́ ṣiṣẹ́ tó fi inú òrùn òṣùpá àti ìràwọ̀ ṣiṣẹ́ ẹni tó fẹsẹ̀ sílẹ̀ tó wá ń fi orí rìn ẹni tí ó dáwọ́ tẹlẹ̀ ẹni tó rìn sẹ́yìn nígbà tí gbogbo ayé rìn síwájú ẹni tó gbórí tó pète bíbí sí Sunday Adéyẹmọ ó ti di ògìrì ṣákọ́ wọ́n máa lọ sọ́run dé ni. àṣẹ. àṣẹ́gun àṣẹ Èdùmàrè. kò ṣe bẹ́ẹ̀. ẹ ṣe ìyá mi. mo ń wá orin ọ̀tẹ̀ ni mo ń wá o mo fẹ́ lórí iṣẹ́ yìí mo máa ṣọ̀tẹ̀ sẹ́ ogún gbọ́ mo fẹ́ ṣe kékeré tẹ̀tẹ̀lẹ̀ ni ẹ ti fa wèrè lọ́yàn ọ̀tẹ̀.
bákan Yorùbáwùyí mo ò gbọ́ nǹkan kan bí mo ṣe wà mo ò gbọ́ anything wọ́n ti gé etí mi lọ mi ì gbọ́ nánà mi ò gbọ́ anything wọ́n ti gé etí mi lọ sọ̀rọ̀ sókè. kẹ̀kẹ́ lórí Yorùbá Nation Madam Ahmed olórí ikú sẹ́múra ni kẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation èmi àlùbíwọ̀ ọmọ ajíjí ní bẹ́ẹ̀ tó sọ fún ẹ wípé irọ́ lẹ̀ ń pa kò lè ṣeé ṣe. olórí ikú ọlọ́run kíkó bí kò máa gé olómi mo fẹ́ wọ́n ni máa fi parálẹ̀ ìṣẹ̀ ẹni tí wọ́n gbẹ̀yìn sí mùsùlùmí ni ó ń lò jáàbù ọkọ ẹ̀ àfáà ni tí wọ́n jí gbé títọ́ lẹ́yìn sábẹ́ gbà wá lẹ́yìn ọrùn ẹnà rè bí okó oníkọ́ kò yẹ kó lọ gbà wálé ò lè lọ gbà wálé Sunday Igboho ẹlẹ́bọ yẹn ló tún lọ bá yín gbà wálé ẹ máa fẹ́ kú lálẹ́ orí mi wò sọ̀rọ̀ wò. níjọ́ tí wọ́n múra kẹ̀kẹ́ lórí Yorùbá Nation Madam Ahmed sẹ́múra kẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation èmi àlùbíwọ̀ ọmọ ajíjí ní bẹ́ẹ̀ tó sọ fún ẹ wípé irọ́ lẹ̀ ń pa kò lè ṣeé ṣe. Yorùbá Nation kí lẹ́ fi ṣe lógo wa. tí ò bá ṣe ṣe lójú ayé àṣeṣe lẹ́yìn ẹni máa lọ kó mi àlọ ẹni máa lọ kó mi àlọ ilẹ̀ Yorùbá yìí ò lè dáwóró ẹni máa lọ ẹ tó bá fẹ́ lọ sọ́run nínú yín kó máa lọ ẹ bá ti bá wa mute lórí TikTok ẹ máa drop yín ni ẹ bá wa power tap lọ́wọ́ ká gbé kẹ wà ń bẹ̀ yẹ tó máa fi ń sọ̀rọ̀ bí 20 minutes máa dúró kí TikTok gbé yín wálẹ̀ ni ẹ bá wa power tap lórí ètò yìí. orí olókun sáwọn wa gọ̀ ni ta ni ọmọ ní ìdí wa wọn bá ní Chief Sunday Igboho ìwé mi ẹ dákun èmi ìwé mi ọmọ àtàlù lókun ṣẹgbọ́ ẹni mọ̀ mọ̀wé jù lọ tọ́ba rẹ ni tínú ẹ̀bù tó ní ó lówó lọ́jọ́ ọ̀nà ìwà fún ọ ní èsì méjì pé dákun torí Ọlọ́run sọ dákàntì èmi àti ẹ pèlé ní ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀ wá ní pé bábá tí a ní ebó lówó lọ́jọ́ ọ̀nà ìwà ọ̀nà tí kálukú wá bàrò owó káwá búra. ìyàwó àfáà bẹnu sọ̀hún kò ní ìyàwó àfáà ni wọ́n gbé tó lóyìn Sunday Igboho lọ gbà wálé ìyàwó àfáà lẹni tí wọ́n gbé tí olóògùn lọ gbà wálé ẹ̀yin wèrè tẹ́jú tẹ́lẹ̀ àwọn wèrè yìí ta ló bí wèrè yìí ná ta ló bí wèrè tó ń sọ̀rọ̀ ta lẹni tó bí wèrè tó ń sọ̀rọ̀ ìyàwó àfáà lẹni tó lọ gbà wálé ó ń lò jáàbù òun àti jáàbù náà lo how many days 16 àbí 17 days nínú igbó Sunday Igboho olóògùn ló lọ gbà wọ́n wálé sọ̀rọ̀ sókè wèrè. ta la fọ́jú àǹtà tó ló ń sùn nígbà tí ó sùn ta lórí. àwọn wèrè. nígbà tí wọ́n ní Yorùbá Nation Oòduà takataka jàmá èyí sọ fún pé kò lè ṣe é ṣe. Sunday Igboho ẹni tó ní làákàyè ni ó gbọ́n Sunday Igboho gbọ́n èyí solókù làákàyè bí àwọn gọ̀ǹgọ̀ sún yẹn gbogbo bí tó bá lè mú ẹni ẹlẹ́ni márùn wọn yóò kàn fẹ́ lọ ọbẹ̀ kìí so ológun máa ń pẹ́ ní Sunday Igboho ń jayé ọlọ́njọ́ jẹ́ pé Ọlọ́run wájú di mùsùlùmí sológun wa máa ń rí ológun máa ń nírú létí Sunday Igboho ni ọba ológun máa ń nírú mọ́tò tí Sunday Igboho ni ológun ni ọmọ lọ dámì lọ gbogbo ẹ̀ dáadáa tí ọmọ ọlọ́mọ tó ọmọ fóní bí ọmọ èbó ọmọ tó gbẹ kọlọ méje tí ọba yìí kọlọ wájú gba Islam Ọlọ́run dákun kí Chief Sunday Igboho gba Islam torí pé ẹ rí i pé àwọn ọ̀rọ̀ tí máa ń sọ jáde lẹ́nu ó máa ń ní Ọlọ́run káábíyèsí Ọlọ́run àmọ́ bí kíní bá ti gùn náà lọ́tọ̀ wáyé pé oògùn tọ́lọ́run ti fi hàn pé oògùn ṣiṣẹ́ mo fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan búra tó bá yẹ pé ń jọ wọn lọ mú Chief Sunday Igboho ọlọ́mọdé orírú ẹ̀ mọ́ wọ́n bá kẹrẹ̀ jẹ́gẹ́ o tó bá yẹ pé jọ náà ó ní táwọn sọ́jà sì gan ebi ọmọ gan nínú fíìmù abẹ́yẹ rí tó bá fẹ́ wá ìfẹ́dì ilé olóògùn bí a ní bídà gbogbo àwọn sọ́jà ọba gan ẹ̀dà bọ́wọ́ yín náà ẹ̀dì dédé rìn ẹ máa gbálẹ̀ Sunday Igboho orí ṣe mo wá láìkì Chief Sunday Igboho òdodo ọ̀rọ̀ máa ń jáde lẹ́nu rẹ̀ fẹ́ni tọ́lọ́mbà ṣe ló ní làákàyè ó ní ẹwà ní kọ́ ọmọ tẹ̀lé Tinubu mọ́ èpè lówó ìbáyé gbogbo yín jẹ́ ó yẹ kẹ́ ẹ̀ dìdúùsì àwọn nǹkan tó pọ̀ kẹ́ ẹ̀ ń fa àwọn nǹkan tó pọ̀ ní ọ̀rọ̀ ṣùgbọ́n ẹjẹ́ mútàsí rẹ̀ jáde ó
ó ní gbogbo nǹkan láṣẹ àbọ̀ ń bẹ àgbà táwọn bàbá tó lọ bá ń bẹ Tinubu wọ́n gbẹ́bọ ẹbọ òfin wọ́n gbẹ́bọ ẹbọ ọ̀gbà wọ́n ṣe tutù ètùtù ọlọ́ wọ́n ṣàfòràn àfòràn ọ̀jẹ́ wọ́n ṣe àgbélépọ̀tà ní kíní ń jẹ́ bẹ́ẹ̀ ó ní gbogbo nǹkan láṣẹ àbọ̀ ń bẹ à ń gbọ́ kí ni sẹ́mọ̀ pé ọ̀rọ̀ yẹn ti múlà káyì lọ fún ẹni torí ẹ bá pé ṣùgbọ́n àkìtárù nẹ́ẹ̀sì láyà kìlú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lé nílà káyì táyé tán torí múkú ò lè tán láyé Sunday Igboho máa jẹun lọ ẹjẹ ni kò tí ọgbẹgbẹ kò sí nílẹ̀ Yorùbá nation my food ní lábẹ́ àtẹlẹsẹ̀ mi wí bẹ́ẹ̀ tẹsẹ̀ mọ́lẹ̀ fún ó ní lábẹ́ àtẹlẹsẹ̀ mi ẹni tó bá mọ̀ pé Yorùbá nation bẹ lábẹ́ àtẹlẹsẹ̀ àwọn kọ́fẹ́sẹ̀ jẹ́ ni wàláyì ẹgbọ́n pé mo búra nù bá a bá tún kó mẹ́tẹ̀ gan generation wa ìkọ́ bá kó mẹ́tẹ̀ Yorùbá nation ò lè ṣe é ṣe. kò lè ṣe é ṣe. mo búra pẹ̀lú Ọlọ́run ẹ wá sọ fún mi pé Chief Sunday Igboho àti Chief Gani Fáwẹ́hìnmí ẹ wá sọ fún mi pé wọ́n jọ ṣe pọ̀. sí Gani Fáwẹ́hìnmí Gani Fáwẹ́hìnmí lọ́nà Gani Fáwẹ́hìnmí Gani Adams sorry Gani Adams ẹ ṣeun darí ẹ wá sọ fún mi Gani Adams ọjà Ààrẹ Ọ̀nà Kakanfò àbí ẹ tó bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò lè dọ̀bálẹ̀ fọba kankan mọ́. abájọ. ẹ̀yin òpònú àfa lọ pé àwa mùsùlùmí àwa àfa súnà tá a dọ̀bálẹ̀ mọ́ ní alákatakítí ó ní kílẹ̀ pé Gani Adams abájọ. ẹ tó bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá kò lè dọ̀bálẹ̀ fọba kankan mọ́ torí ìdè ẹ tó bá ti jọba kò lè dọ̀bálẹ̀ fọba. ẹ̀yin tẹ̀ wo sóyì ẹ bá mi wo ọrùn àfáà yìí ẹ bá mi wo ọrùn ẹ̀ dáadáa o ẹ bá mi wo ọrùn ẹ̀ dáadáa fídíò mẹ́ta ni máa play fún yín ẹ máa wá sọ fún mi bóyá wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ẹ bá mi wo ọrùn ẹ̀. ṣé ẹ tiẹ̀ mọ́ torí ìdè so àwọn ọ̀dọ̀bálẹ̀ bàbá àti ìyá tí a mọ́ ẹ̀ ń pẹ́ àlọ́mọkọ́mọ kílẹ̀ wà pa àwọn ọba táwọn náà ọ̀dọ̀bálẹ̀ bàbá àti ìyá wọn mọ́ àbí tẹ́yìn bá ti jọba ó ti kúrò lọ́mọ bàbá ẹ̀ ó ti kúrò lọ́mọ ìyẹn ẹ ò bẹ́ẹ̀ bá lè ṣàlàyé fẹ́mi. arúgbó jẹ gbèrè ta ni ó sàn ìyẹn wọn náà Sunday àṣẹ ò tiẹ̀. ẹ wo ẹni tó sọ̀rọ̀ tán yẹn tí ọrùn ẹ̀ dàbí wánà ọkàn ọrùn ẹ̀ dàbí ìgò magi olómi ẹ wọ́n pẹ̀lú wẹ̀rẹ̀ tí mo gbé wá yìí sọ yìí kọ́ mo fẹ́ ṣe o sọ tí mo ò ṣe lọ́yẹ̀ tẹ́lẹ̀ ẹ ti padà fa wèrè lọ́yọ̀ lálẹ́ yìí mo fẹ́ fa wàhálà lálẹ́ yìí mo fẹ́ jà wípé ti ẹ̀ dúrọ́pù sóò mi mo fẹ́ fa wàhálà lálẹ́ yìí ni màá bú anybody ògún gbọ́ yálà ya yẹn lẹ́ni ṣe anything ẹ wo wèrè yìí ẹ wo èyí tó wé mosquito net sórí ṣe rí bí ọrùn ẹ ṣe rí bí orí ẹ ṣe gbọrọ báyìí ẹ wo pẹ̀lú wèrè yìí màá tún wá mú ọ̀dọ́dọ́ òsínwín kẹta màá wá mú wá in conjunction ẹ bá mi ṣe plus and minus bóyá jọra wọn àbí wọn jọra wọn Sunday Igboho ló bá wa lọ gba ẹni tó wà nínú igbó wá Àdìsá ọmọ aládìkún òòṣà ló lọ bá wa gbà ń la mọ̀ lólórí Sunday Igboho la mọ̀ lólórí Àdìsá òòṣà la mọ̀ lólórí ọmọ aládìkún la mọ̀ lásìwájú ẹ máa kẹ́kù ni ẹ̀yin tẹ̀ ń wo ṣòro tó bá wù yín ẹ má pàwá tàpù o ẹ má láìkí ẹ má sí ẹ o kí wọ́n tún gbé wálẹ̀ má tún padà wá mí ní gbóná lálẹ́ Sunday Igboho la mọ̀ lólórí o Sunday Igboho la mọ̀ lólórí wọ́n ní kí Sunday Igboho di mùsùlùmí níjọ́ tó ń lọ ka mọ́lé kùrìsí ìlú ká ara pẹ̀lú pé mo dẹ̀ ka kùrìsí ìgàn ló yẹ kí ṣòmi kó lọ tó gbà tí mi tó bá wọn fẹ́ mi ka kéwú mọ́ ṣòmi kò sí wàhálà mo ti ṣe mistake ẹwẹ yín ẹ pé yín ẹjọ ó jẹ yín àáfà tí mo ṣó ń sìn yín wọn dàbí ikú tó máa ń pa wọn ní ṣógúnlẹ̀ sọ̀rọ̀ wèrè. ìyẹlẹgbẹ arúgbó gbèrè ta ni ó sàn ìyẹn wọn náà Sunday àṣẹ ò tiẹ̀ lè fẹnu já wáyà àwọn ọmọ wa náà mọ̀ wípé òlè tẹ́lẹ̀ ń pẹ́ ni ló máa fi ń jókun kiri ìwọ tó lè disappear tó lè rábọn ó mọ bó ṣe lè pòórá dé ìlú ẹ níbi tí wọ́n jáwọn bá lè tó ti lọ ń da ìlú ẹrú ìwọ tó jẹ́. ó yá wá gbọ́ mo rìsáàfù ọ̀rọ̀ ẹ èsì ọ̀rọ̀ ẹ dèmí ni alára gbígbẹ bí ẹja ṣáwá àwọn tí wọ́n kó ní Ìgbòho wọ́n ti kó wọn wo bòdè ṣáàdú Sunday Ìgbòho ti lọ gbà wọ́n wálé o èyí ni July 4th 2026 Àdìsá Mọ́tàsọ́lá Ìgbòho òòṣà ó ti lọ gbà wọ́n wálé o ẹ máa kékù ni sọ̀rọ̀ wéré. wípé ogun Mọdákẹ́kẹ́ àti ìfẹ̀wọ́ ló lọ parí ìjà tó wà ń bẹ̀ ìwọ tó jẹ́ wípé o máa ń disappear ìbọn o lè pàṣẹ kí ilẹ̀ tó lanu Sunday Ìgbòho fẹnu já wáyà fẹnu ti kọ́ pósí mọ́lẹ̀ ẹlẹ́nu já wáyà lẹ́nu bá ti bàtẹ́ olórí ibú ìlú ẹ̀ lọ́sọ̀kan ti ń jà lánàá lọ́sọ̀kan ti jà yẹn o ìlú ẹ̀ lọ́ ti lọ yìnbọn o tó ti fìbọn ń dá àwọn ọmọlọ́mọ kiri yẹn o
ìlú ẹ̀ náà ti ń fa wàhálà tó rí kọ̀ọ̀kan ṣe tó lè disappear débẹ̀ ṣẹ́rí Yorùbá ẹ máa gbọ́n ṣẹ́rí ọpọlọ yín tó wà tó sún sẹ́yìn yẹn ẹ máa fi gbọ́n ẹ máa tẹ̀lé ẹlẹ́nu tó jẹ́ pé ajá sáré owó ń jóná lẹ́nu ẹ̀ ẹ máa sátẹ̀lẹ́ tí ò lọ́pọlọ ẹ tó jẹ́ pọ́ máa lè ní nílẹ̀ Yorùbá. ṣé àwọn àfáà tí mo ṣó yẹn sì sórí pé ẹnu àfáà yẹn ṣe gbọrọ ọrùn ẹ̀ ṣe dínrín ọ̀ríjìnà ọmọ Yorùbá tó bá fẹ́ gbẹ a máa fáìn ni àwọn èèyàn máa ń pè ní ẹ̀hùn awẹ́lẹ́wà tó bá fẹ́ lómi lára nínú wa ó máa lómi lára báyìí ni tó bá máa dúdú ajádú máa dán bí ìkórè òsìn tó bá máa pupa ẹ jẹ́ kó dàbí òyìnbó ọmọge agúnlẹ̀ yìí ju ọmọge yín fún jòwó tó bá kún níwájú ọmú ṣìkìṣìkì ṣéun ni yìí obìnrin yìí ó gbẹ tayàtayà ó gbẹ tayàtayà ó gbẹ pálí tayàtayà ló gbẹ ó ní ìkébè tún wà àti ìyókù lápọ̀jù ọlọ́mọge tó fi ń pèsè ọmọ Yorùbá tó máa gbẹ ó máa wẹ́lẹ́wà ni tó bá dẹ̀ máa sanra nínú wa ìwà wojú ẹ̀ bó ṣe rí sọ̀rọ̀ bí ojú àfáà tí mo play tán sìn màá play fídíò ẹ̀ tán màá wá tún play fámìlì yín tó jẹ́ ọmọ Fúlàní confam tó sọ pé ọmọ Fúlàní lòun màá wá ní kí àwọn yẹn bá mi wo fídíò mẹ́tẹ̀ẹ̀ta síra wọn tẹ́ bá jọra yín sọ̀rọ̀ wèrè. sọ́ni tó jẹ́ wípé nǹkan tí ò lè ṣe láàrin 20 years alóhùn lè ṣe nísinsìnyí ẹni tó jáde àmọ̀tẹ́kùn tó yìí wà ń bẹ̀ gan àwọn ìjọba ò tí fún wọn ló fún wọn tí fún wọn ní nǹkan ọ̀hún tí sọ fún wọn pé kán ṣe nǹkan báyìí ó fi gbogbo àwọn nǹkan tó ń ṣe nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló filẹ̀ ó lọ́n lọ dá ìrùkòló kan sílẹ̀ gbogbo yín ẹ̀ ń sátẹ̀lé ẹ̀yin dìdìrìn ṣé ní gbogbo àwọn ẹgbẹ́ tẹ́ fi sílẹ̀ tẹ́. ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ó dùn ọ̀rọ̀ dùn ó gbẹ tọmútọmú ó gbẹ tọmútọmú ó dùn sọ̀rọ̀. sátẹ̀lé Sunday Igboho yẹn ó máa tó ń yé yín pé ìgbà tí wọ́n máa padà wá ẹ̀yìn báyìí lè máa wá tòsí. àwa kankan o àwa ti bá Sunday Igboho lọ o Àdìsá la bá lọ àwọn padà wá o ó dùn wọ́n Àdìsá la bá lọ àpadà wá sọ̀rọ̀ wèrè. ìyẹn tẹ́ bá tẹ̀ tún lè wá tòsí ẹ̀yìn tó lójú máa tì yín ẹgbẹ́ tẹ́ ti ń ṣe tipẹ́ tẹ́ ti fi sílẹ̀ yẹn ẹ̀ ní lè padà ṣẹgbẹ́ yẹn mọ́ ṣé Sunday Igboho lẹ rí. ìwà wo lẹ́ ń hù táwọn èèyàn fi sá fún yín ẹ̀sọ̀ wà tẹ́ ń hù táwọn èèyàn fi sá fún yín. àti yóò fẹ́ jọ yín lójúmọ́ ọ̀gá ọlọ́gàá tó jẹ́ pé ó ń fẹnu jáwáyà kiri ni tó jẹ́ wípé kò jámọ́ kankan nú ayé tó jẹ́ pé ẹnu báyìí lóní òun lẹ́yìn tẹ̀lé ẹ̀yin òṣèwọ́ máa wò wọ́n ẹ̀sìn ṣe báwọn ló wà mẹ́yẹn àbọ̀ òṣèwọ́ ló wà mẹ́yẹn kí ló ní ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ kò sí. ìlú ẹ̀ bá àgbà wọn wálé àti ìdè sweet us ìdè pain dem àti ìdè sweet us ọmọ ìdè pain dem àti ìdè sweet us ìdè àti ìdè sweet ọmọ olójú bí ojú Fúlàní nìyẹn. wọ́n ti ń jà yẹn o tọ́ni wọ́n ti fìbọn ṣe àwọn èèyàn léṣe tí orí nǹkan kan ṣe sí orí ẹni tí ń ṣe sí tó bá wáyé máa sọ̀rọ̀ á lò máa ń dọ̀fẹ́ òun máa ń ṣe kinní bó ṣe ń gbẹnu sísàlẹ̀ ló máa gbẹnu sókè ẹnu olórí burúkú tó ní pẹ̀lú làwèrè tó kọ sẹ́lẹ̀ kẹ́yẹn ṣé Yorùbá lélẹ̀ ẹ jẹ́ lọ bèrè lọ́wọ́ bàbá ìbí. ẹ̀yin Yorùbá ò kí ń rí bí ẹ̀yin ẹ̀ dàbí ẹ̀yin sọ́ọ̀vẹ̀ Yorùbá máa ń fine Yorùbá máa ń fine ìwọ ò fine ó ti gbẹ jù ó gbẹ wọ́n bí ajé ilé kúkú sọ̀rọ̀. ó ti gbé wá ogun ìṣẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá níṣẹ́ káwa unit papọ̀ káwa bá ṣe máa ṣe táwa ṣe máa jà ìjà àjàborí òun á máa jáde ni ìgbéraga ó máa gbéraga lórí social media ẹ̀yin kọ́lẹ̀ ìwà mẹ́rin ẹ̀yin ọ̀dẹ̀ ọmọ Yorùbá ló gọ̀ jù wọ́n máa ń pèlú tó gọ̀ jù láyé Yorùbá ló yẹ kó máa dáhùn. ó ní Yorùbá ló gọ̀ jù ṣẹ́pọ̀ máa lè ní wèrè burúkú yìí bàbá ẹ̀ tó bá jẹ́ pé Yorùbá ni bàbá ẹ̀ tó bá ní Yorùbá ló gọ̀ jù ayé pé bàbá ẹ̀ náà gọ̀ àbí tó bá pé Yorùbá ni ìyá ẹ̀ tó bá ní Yorùbá ló gọ̀ jáde pé ìyá ẹ̀ náà gọ̀ sọ̀rọ̀ sókè ìfẹ́. àjáde àwárí Sunday Igboho bẹ́ẹ̀ tó fẹ́ jà fún Yorùbá látòrí Yorùbá nation ó wá sórí APC látòrí APC olóò fẹ́ jàjà òmìnira fún Yorùbá ṣé ẹ̀yẹn rí akíkanjú èèyàn tó lóun fẹ́ jà fún ìlú bàbá wọn tó jẹ́ ìjọmọ Yorùbá gidi tó jọmọ ọkọ tó máa ń ṣe pátì tó máa ń ṣòṣèlú tó máa ń ẹjẹ́ àgbà gbogbo ọ̀rọ̀ ṣe APC má ṣe APC àsọ̀rọ̀ APC àsọ̀rọ̀ PDP ìwọ tó fẹ́ jà fún ẹ̀tọ́ bàbá ẹ̀ àtìyá ẹ̀ tó lò dẹ̀ fẹ́ jà fún ẹ̀tọ́ yẹn lóòótọ́ tó wá lọ ń ṣe pátì àwọn ọmọ yìí ó ní kọ̀ọ̀kan tó ń bá bọ̀ tí Sunday Igboho kan tí ò bá ti ní lọ́wọ́ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni bóyá díẹ̀ ló máa kù ààyè ń tọ́ra wa kò tí ì sẹ́ni tó ń tọ́ra wa bí tàwọn ọmọ Yorùbá rí a ní Sunday ló ń gbà yín Sunday yìí gbà àwọn fámìlì ẹ̀ ó gbà àwọn ìyá ẹ̀ ó gbà bàbá ẹ̀ tẹ́lẹ̀ pé Sunday iṣẹ́ wo ni Sunday mọ̀ kí ló mọ̀ ṣé security ni Sunday ni Sunday ò mọ̀ kankan nípa ọ̀rọ̀ security ò mọ̀ anything fẹnu jáwáyà ní fẹnu wúgẹ̀tì ni onígbéraga èèyàn ni ọlọ́tẹ̀ èèyàn ni ibi tí rìkìṣí bá ti wà òun ló máa ń wà gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń tẹ̀lé nígbà tó jẹ́ pé kí ni mo ti ẹ̀ sọ lẹ́nu sí òdù ọ̀tẹ̀ la fi dá Yorùbá ọ̀tẹ̀ tá a fi dá Yorùbá yẹn ọ̀tẹ̀ lóyìn generate ó dijọ́ tá a bá kúrò ní mọ̀ọ̀tẹ̀ tá a bá bọ́ síbi tó bá dáa ṣèbí ìlú tí ẹ̀ náà ti ń jà kí ló ní ṣe sí
ẹ̀yin tẹ́ wà nílùú yín tí wọ́n fa wàhálà àwọn yìí tẹ́ máa jáde Sunday Igboho gbà wá o Sunday kìíní kan gbà wá o ṣe bí ìlú tiẹ̀ náà ti ń jà yìí òun ò ṣe jọfẹ́ dé ìlú tiẹ̀ kò ṣe di ọfẹ́ kó jọfẹ́ kó wá kó dé ìlú tiẹ̀ sọ pé òun máa ń disappear kó disappear dé ìlú tiẹ̀ kò disappear wọn rí o wọ́n fi ṣetán nílùú yẹn kò sí wọn rí break light Sunday ń bẹ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ìṣà wúrò èmi Ìgbòho ìṣà èmi ẹkùn fún ara mi èmi tí mo máa ń jọfẹ́ èmi tí mo máa ń ṣe gbá ẹnu nìkan lárí wèrè síbi wèrè ẹnu nìkan láyé ẹ wà fún ẹ̀yin kan wá ń bẹ yẹn tó jàgbàlagbà ẹjù wá yìn sátẹ̀lé kò sí yẹ kó yẹ yín pé orúkọ ló wá claim lórí social media ó wá claim orúkọ ló dẹ̀ ti claim orúkọ yẹn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe mọ́ ẹ wá tó wá yìn sátẹ̀lé ẹ̀ lọ́pọlọ ẹ má lọ sún àmúre yín kẹ di aṣọ yín kẹ mọ̀ pẹ́yìn náà fẹ́ jà fún orílẹ̀-èdè bàbá yín kẹ jáde síta láti wá jà fún orílẹ̀ ẹ̀yin máa pe Sunday olórí burúkú kan ó máa kó tó yẹ yín ó máa pẹ́ gan kó tó yẹ yín kẹ tó dà mọ̀ ẹ mọ̀ pé ikọ́ ti máa lọ mọ́ yín lára Sunday ní kẹ máa pè kiri ọmọlọ́mọ ń jà fúnra ẹ̀ ó gbọ́n ni ó ní ẹ̀ fi ṣe rí pé kò ẹ̀ tóbi jù ó gbọ́n jù yín lọ lẹ́ fi rí pé kò ẹ̀ kéré ó kàn fi yín sísàlẹ̀ ẹsẹ̀ ó fi yín sáré àwọn ọ̀jẹ̀ ó máa pẹ́ kó tó yẹ. Kéré o ẹ tẹ́tí gbọ́ ìkéde pàtàkì láti. kò sí kéde kankan tá a fẹ́ gbọ́ ẹ bá mi wojú gẹ́ ẹ máa ti pé ẹ bá mi wo gẹ́ yìí dáadáa ẹ bá mi ṣe ti bá mi wo dáadáa please let me see your comment in the comment section ṣe ti bá mi wo gẹ́ yìí dáadáa ẹ ti bá mi wo bí imú àtẹnu ẹ ṣe rí ẹ jẹ́ kí n rí bá ti bá ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké wàhálà Abdulsalam wàhálà èyí ṣèyàn Ọlọ́run rárá kọ́mẹ́ǹtì ẹ bá mi wo gẹ́ yìí dáadáa ṣe ti bá mi wo dáadáa now ẹ bá mi wo Fúlàní yìí tí mo fẹ́ gbé wá ṣé ti wo gẹ́ yìí dáadáa ẹ bá mi wo dáadáa náà ẹ bá mi wo ojú ẹ bá mi wo ṣéèpù ojú ẹ dáadáa pẹ̀lú ẹ̀fọ́ Ọlọ́run gòmàgí olómi tí mo gbé wá lẹ́ẹ̀kan ẹ wá wo Fúlàní. Follow illiterate Sunday Igboho illiterate tó jẹ́ pé òun gan. máì ti sọ̀rọ̀ imú ẹ̀ mo fẹ́ kan bá mi wò imú àtẹnu ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ bá mi wò àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ṣé wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ẹ kì í gbé kọ́ ẹ bá mi wo ọmọ Fúlàní àáfàá tí mo kọ́kọ́ play pẹ̀lú gẹ̀ yẹn ṣé wọ́n jọra wọn àbí wọn ò jọra wọn ẹ̀já gbé kọ́ mo fẹ́ fà wàhálà lálẹ́ yìí tẹ́lẹ̀ ya wèrè ni yorùbá wuyì bó ṣe sọ lọ́wọ́ ẹgbẹ́ sọ mi wá lẹ̀ wo lẹ́ni ẹ rò bóyá ẹ ti ṣẹ́ṣú àgbákò lọ́wọ́ mi mo ní lọ síbi iṣẹ́ lálẹ́ ìṣẹ́ máa kọ́ la òtún sì sìn ẹ bá wa gbóhùn sókè Sunday Igboho ní sẹ́ẹ̀ ó ti gbà wọ́n dé o Àdìsá ti gbà wọ́n dé ẹ bá wa gbóhùn sókè she's bitter hello ẹ sọ̀rọ̀ sókè àti gbé kọ́ọ̀lù yín. Orin Barrister ó ní ọ̀tá tó fojú hàn ìyẹn sẹ́pẹ́rẹ́. ọ̀rẹ́ bí ọ̀tá ló bulè jù lọ. ó ní tó o bá máa jọ́sàká kó yanjú. tó bá máa jóṣòkò ká mọ̀ ẹ́ o. tẹ́rí àwọn ọmọ Yorùbá ti mọ̀ ọ̀tá wọn báyìí àsìkò tá a mọ ọ̀tá gangan lélẹ̀ ó ti ń bẹ̀ iṣẹ́ tí a fẹ́ kí Igboho ṣe ó ní olóyè Mọ̀jásọ́lá ló ti ń ṣe fún wa iṣẹ́ tí Tinubu fẹ́ kó ṣe ó ní ó ti ń ṣe yẹn ló ti ń ṣe fún wa yẹn n tá a fẹ́ kó ṣe gangan ló ti ń ṣe yẹn ó ti ń bẹ̀ ṣe rí gbogbo àwọn tí wọ́n ń jáde ẹ rí i pé láìpẹ́ láìjìnà wọ́n máa kó àwọn èèyàn jùsà tí màlẹ ẹlòmíràn wọn ó sì ju rẹ̀ sórùn bí tójú ẹ̀ máa gbà fọ́ nìyẹn ẹ máa wo ohun tí ó padà ṣẹlẹ̀ tí wọn bá lọ sọ pé jẹmọ́wọ́ because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní tí kọmíṣánná àti gbogbo wọn náà tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń làágùn lé lórí tó ṣe kọmíṣánná àti àwọn olóyè wọn á jọ débì kan wọn á jọ lé àwọn èèyàn káàkiri pé kí gbogbo wa lè ro oorun sùn ó ti yé yín bẹ́ẹ̀ yẹn tó tẹ́nìkan wà máa sọ pé ní tí wọ́n ń ṣe fíìmù ni mọ́fì ni abẹ́ ẹ̀gbọ́ bẹ́ẹ̀ yẹn yá wa tó téèyàn kọ́ wà jáde tí wọ́n sọ pé iṣẹ́ tí wọ́n ṣe yẹn o òun máa bring it down abẹ́ ìgẹ́tì bẹ́ẹ̀ yẹn so kí èmi ò ní sọ fún ẹ pé bóyá kí wọ́n lọ wá gbogbo ẹjọ́ tí wọ́n ń rò yẹn o kí wọ́n lọ wà bọ̀lẹ̀ o but with time ẹ̀rín tó máa ṣẹlẹ̀. kí lẹ rí sí ìyá àtọmọ tí Sunday Igboho lọ gbà wá àwọn ará Igboho ẹ tó wọ́n jí gbé ní Igboho tó wá lọ gbà ní ọ̀nà Niger State ọ̀nà bòde Ṣáàdú wọ́n ti gbé wọn lọ sí other country Àdìsá gbìyànjú àbí ó gbìyànjú. ó gbìyànjú akọni ọlẹ Yorùbá nìyẹn yìnyín kẹ́ni ṣe mí iṣẹ́ òòṣà ẹni tó bá ń fẹ́ tí jòyè ń fẹ́ tó aráàlú ń fẹ́ nìyẹn ẹni tí gbogbo wa ń fẹ́ nìyẹn
gbogbo àwọn tí wọn kàn ń sọ pé bóyá kínní pé bóyá tí wọn kàn ń rojọ́ ọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí wọn kàn ń rojọ́ ọ̀rọ̀ ìgbọ́ báyá nìsín wọn máa kó gbogbo wọn ẹ rí i pé ọ̀tá tó fojú hàn ìyẹn sẹ́pẹ́rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá ló sọ̀rọ̀ jùlọ o tó bá máa jọ́sàká kó yanjú tẹ bá máa jóṣòkò ká mọ̀ yín o jóṣòkòlò ká mọ̀ ẹ o gbogbo àwọn jóṣòkòlò gbogbo wọn la ti ń mọ̀ báyìí ó ti ń àwọn òṣè Fúlàní ṣe Yorùbá wọ́n rán wọn jáde o ìyá mi àwọn míín wà tó jẹ́ pé wọ́n rán wọn jáde tí wọ́n sá ni o tí wọn ò sọ tí wọn ò lè sọ̀rọ̀ síta ẹni ó bá láyà ni kó wá wọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bẹ́ẹ̀ni ìwọ tó bá mọ̀ pé o ti láyà ó ní kó wá sọ̀rọ̀ síta yìí pé ó fi òfẹ́ wá máa ń lóye Ìgbòho á ti mọ̀ bẹ́ẹ̀ yẹn a ti mọ̀ pé ọ̀tá ilẹ̀ Yorùbá ni gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yẹn láti mọ̀ pé ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n ẹ rí i pé wọ́n mọ̀ sáà fún wọn ní bó bá ti yá ń sẹ́yìn ẹ rí i pé wọ́n mọ̀ kó gbogbo wọn jù sátìmọ́lé láìpẹ́ yìí ẹ jẹ́ kí wọ́n tún jáde lórí ọ̀rọ̀ ilé tí gbogbo wọn ṣiṣẹ́ akọbẹ̀ yẹn kí wọ́n tún sọ pé rọ ni wọ́n ń pa bí kọmíṣánná ní ń parọ́ ni o báwọn bí ASP ni o bí ẹkùn ni o bí Tinubu ni o wọ́n máa ṣàlàyé. bí láwọn ní ń parọ́ ni o ẹ jẹ́ kí wọ́n tún jáde ó ti níbẹ̀ yẹn so kámọ́ wọn èsìpẹ́ nàró fábùkì ẹni èyí tó bá ti lè dá gbogbo àbí báwọn ṣe máa ń sọ. ní kọ́mọdé má dẹ́tẹ̀ tó bá ti lè dá gbogbo ẹ ṣeun bàbá mi. tẹ bá lè rán yín sẹ́kàn tẹ bá máa bá mi jẹ ẹ lọ bá mi wo ibi tí ẹ bá mi wo ibi tí olóyè ìbá kínní wà ní ìsìn ẹ lọ bá mi fọwọ́ kàn wọ́n lára bára wọn ò bá jó yín lọ́wọ́ ẹ wá sọ fún mi pé ara wọn everybody ló ń gbóná tinútinú lọ́wọ́ yìí nítorí iṣẹ́ tó lóye ṣe yẹn lóbi iṣẹ́ kékeré. ẹ gbà mí. èèyàn kan ò kàn lè lọ fèsì kò lè jáde kó sẹ́kùn fẹ́ wọnú wọ́n ṣe fídíò kan of recent bóyá ní gangan ni wọ́n lọ ṣe tẹ bá rẹ́yìn kùlé ilé tí wọ́n ti ṣe yẹn ẹ ti mẹ́ pé fíìmù ni wọ́n ń shoot ó ti ẹ̀yìn bẹ̀ yẹn wọ́n lọ mú yàn kan wọ́n dá dọ̀bálẹ̀ wọ́n wá ní ọ́fíìsì Gani kò jìnnà sí ilé o kò jìnnà sáré ó yẹ kẹsẹ́ ní fídíò yẹn fún mi ká pè ó yẹ kẹsẹ́ ní ẹdùn náà ẹ̀yin fáǹsì mi ẹ jọ̀ọ́ ẹ bá mi dá owó mo fẹ́ fi ọlọ́pàá mú ẹni tó pè mí mo fẹ́ fi ọlọ́pàá mú yín sà Ògún gbọ́ àní mo fẹ́ fi ọlọ́pàá mú ẹ máa gbọ́ from my lawyer ẹni kí ló bá yín fara tálẹ̀ ẹran ẹni sùn tálẹ̀ ẹran iṣẹ́ náà fún kí ló bá yín fọwọ́ kan tálẹ̀ ní ká lọ fọwọ́ kan ara ẹ̀ náà. ẹ̀yin ni mo ránṣẹ́ ẹjọ́ ẹ bá ní àwọn tó ń wò wá ẹ̀yin tó wà lórí YouTube àwọn tó ń bàbá irú bàbá onígò tí ń bọ́ tó yẹn tẹ bá lè bá mi mọ gẹ́ẹ̀tì ilé rẹ lọ bá mi fọwọ́ lára ẹ jẹ́ kí nẹ́tíwọ̀kì yóò dáa àgbọ̀ nǹkan tẹ̀ ń sọ. mo fẹ́ mọ temperature bí temperature weather ṣe rí. bàbá àfin àbí. bàbá àfin ẹ bá ní fọwọ́ kan lára nẹ́tíwọ̀kì yóò dáa kẹwù kí ni temperature ẹ. àgbọ̀ nǹkan tẹ̀ ń sọ nẹ́tíwọ̀kì yóò dáa èmi kọ́ lè rún àwọn tó ń. láyé mi mo ká sí. mo fẹ́ kẹ́ ẹ lọ fọwọ́ kàn wọ́n lára káwo temperature. lọ́dọ̀ yín èmi ò gbọ́ nǹkan tẹ̀ ń sọ àwọn ẹ̀ ń gbọ́ ní ìkànnì ìṣẹ̀ wọ́n ní mi ò gbọ́ nǹkan tí wọ́n ń sọ èyí sọ pé ẹ̀ ń gbọ́ àníkà ní èmi kọ́ lè ránṣẹ́ àwọn tẹ̀ ránṣẹ́ wà lórí YouTube kí ló bá yín fọwọ́ kan àwọn ọmọ OPC lára kọ́nà mi lóògùn. ìgbà Gani wà ń sìn ẹ bá ní fọwọ́ kàn lára ibi títa ni wà ẹ bá ní fọwọ́ kàn wọ́n lára ẹ rí i pé wọ́n á máa gbóná tinútinú ni. tálẹ́ ní kọ́ lọ fọwọ́ kàn lára. pẹ̀lú ilé àní ibà kì í sọ̀rọ̀ pé à ń fọ àlè mọ́ lọ́wọ́ bo ẹnu sọ̀rọ̀ mọ́ lásìkò tá a wà ẹ̀. ẹ mẹ́ ń pé iṣẹ́ ti kọjá pé bóyá kìíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń bẹ̀bẹ̀. táwọn ẹni kọ́ lọ fọwọ́ kàn lára tálẹ́ ní kọ́ lọ fọwọ́ kàn lára. àrẹ pé wọn ò yíùdì wọn tó ń gbógun dìde ó ti yẹn bẹ̀yẹn tó béèyàn bá dẹ̀ ń gbógun dìde ó ń gbógun tì mí ó ti yẹn bẹ̀yẹn ó ń gbógun tọmọ mi ó ń gbógun ti ìran Yorùbá ni ó ń gbógun tẹbí mi ó ń gbógun ti ará mi àbẹ́ understand gbogbo orú àwọn ìgbógun yẹn kì í sọ̀rọ̀ Ìgbòho ìjà fún fámílì ẹ̀ ẹ gbọ́ mi lágbọ̀ọ́yé ìyá mi ò gbọ́ bóyá ń gbọ́ dáadáa. mi ò gbọ́ yín nọ́mbà nẹ́tíwọ̀kì yóò dá sẹ́ẹ̀. láyé mi kò jà fún àwọn ọmọ ẹ̀ wà níbi tí wọ́n wà ó ti ń bẹ̀ yẹn ìyàwó ẹ̀ wà níbi tó wà àbẹ́ kò yẹ yín bẹ̀ yẹn ṣùgbọ́n àwọn tí ó lọ ń gbà lẹ̀ yẹn àwọn gangan lẹ́bí ìtàwa àbẹ́ gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn àwọn gangan lẹ́bí wa àwọn gangan lèèyàn ti wá ó ti yẹ yín bẹ̀ yẹn tó nígbà téèyàn bá wá ń dìde bẹ́ẹ̀ yẹn tó ń lọ ń gbà àwọn èèyàn mílẹ̀ tó ń lọ ń gbà àwọn fámìlì mi sílẹ̀ pé kí ogun mọ̀ kó wọn lọ
ó ti ń bẹ̀rẹ̀ kéèyàn kan wá dìde pé no pé n tó ń ṣe yẹn òun máa bring it down ni ṣe mẹ́ pé ó dìde ọ̀tá sí gbogbo wa nìyẹn. ẹ ṣe nǹkan ṣàkàtúgbẹ́ kọlẹ̀ lómi lẹ́tí. mo ní mi ò gbọ́ nǹkan tó ń sọ ẹ̀yin wá sọ pé ẹ̀ ń gbọ́ Yorùbáwùyí fans ẹ̀ bẹ̀rù Ọlọ́run ọba Sunday Igboho ní sẹ́ ẹ bá gbọ́ sókè ẹ káàbọ̀ àgbọ̀ nǹkan tó ń sọ. ṣe rí àǹtí wa Ọlọ́run bí gòmọ̀gí tó ń sọ̀rọ̀ tẹ́ bá rí i pé bí táyà ẹ tẹ́ bá ti rí obìnrin tó tọ́mú ẹ̀ méjèèjì papọ̀ láàrin méjì ẹ tó ti rógo. ẹ tó pè é kó níṣù ọmọ àgbè yín padà à ń gbọ́ ní sà. ẹ stop ọmọ àpè yín náà ẹ stop náà ẹ kí ṣàlejò náà. kún lórí íńtánẹ́ẹ̀tì báyìí àwọn ìran méjì ló ń sunkún ìran Fúlàní ń sunkún wọ́n ń sunkún pé iṣẹ́ ajínigbé tó ń ṣe pé ti ń dé bá nílẹ̀ Yorùbá ìran kejì tó ń sunkún òun náà wọn onílara tó jẹ́ pé wọn ò gbéṣẹ́ fún wa Sunday Igboho náà lọ gbéṣẹ́ fún wọn ò gbéṣẹ́ fún wa Sunday ọkọlà. ìgbà tí bàbá wọn dẹ̀ ní tọ́lọ́ ti ṣe tí wọ́n ti lọ gbẹ́gi tígi yẹn kọ́ọ̀fù lórí tọ́kùn ní white náà ti gbélé wọn lọ́wọ́ pé máa ń wọṣọ funfun kiri o àtìgbà yẹn náà ti dá bàbá wọn lọ́wọ́ kọ́ bóyá tó bá jẹ́ pé ó mọ̀ láyé bàbá wa Adéyẹmí nígbà tó fẹ́ gbégi ògbó igi tó gbé dání ìgbà tó fẹ́ gbé fún ìgbà tó sọ pé bàbá ẹ má ti jẹ́ kí n gbégi dání fún igi yẹn tó rù kiri tẹ́ bá wo ọwọ́ ẹ̀ gan ẹ rí i pé ọwọ́ ẹ̀ ò kájì yẹn so ìṣòro méjì tó fèsì ìṣòro lórí íńtánẹ́ẹ̀tì ń sì nìyẹn àwọn Fúlàní àtàwọn onígi àtọ ọ̀pá aṣọ white àwọn náà ń fèsì ìṣòro báyìí bàbá wa dẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ àṣeyọrí ni Ọlọ́run Olódùmarè á dẹ̀ dúró tì í gbogbo ọmọ tákàrà bá kó ọnú epo ló máa kó jáde irú ẹkùn ní sẹ àṣẹ irú ẹkùn lẹ́yìn irú ẹkùn yìí irú ẹkùn náà irú ẹkùn ní sẹ àdìsá ní sẹ ẹni tó bá fẹ́ kú Ọlọ́run ṣe àsìkò tó mi ń kún Nàìjíríà omi kún everywhere Nàìjíríà sí kan lọ sórí upstairs kan lọ jọ́ǹpù kan mórí wálẹ̀ kan jọ́ǹpù sínú omi. Mr. Korede máa gbọ́ sókè. àgbọ̀nànà Yorùbáwùyí fans ẹ̀ lè pa mí lórí ètò Mr. Korede lórí TikTok ṣe wà ń bẹ̀ a máa drop yẹn má bínú sà. Àgbọ̀ nǹkan kan Sunday Igboho là gbọ́ ó dùn wọ́n wọ́n fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ẹ bá gbọ́ sí. Bàbá iṣẹ́ ti mà ló lanú lẹ̀. Ẹ kú iṣẹ́ ìlú o. Àjọ ń ṣiṣẹ́ ni. Kú iṣẹ́ orílẹ̀-èdè Yorùbá Ọlọ́run á mú adélẹ̀ rí lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kí mi náà forí Bàrí Wọ́ndà wọlé. Ọ̀yà ẹ bá wa pàwọ́ táàpù kalẹ̀ gbé yín wọlé àdúgbò wọn kí n máa tún máa drop. Ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n àwọn ọlọ́tẹ̀ náà wà lórí sóyè. Ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n nítorí pé orí ò gbọ́dọ̀ fọ́. Gbogbo èrò lẹ́yìn bárò lọ́kàn yín o ti bẹ̀rù yín ló máa jẹ́. Gbogbo èrò lẹ́yìn bárò lọ́kàn yín o ti gbogbo yín ló máa jẹ́. Ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n. Ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n nítorí pé orí ò gbọ́dọ̀ fọ́. Àwọn ọlọ́tẹ̀ náà wà lórí sóòyì ọ̀tẹ̀ nítalẹ̀ ọ̀tẹ̀ ṣò. Àṣeyọrí ni tí lágbára Ọlọ́run. Àṣẹ àti gbogbo wa. Lágbára Ọlọ́run gbogbo wa máa ṣàṣeyọrí. Ṣé rí Ọlọ́run ọba tó ṣẹ̀ mí ọba Adéyẹmọ kù dí àsìkò yìí. Ọba náà ni ká máa dúpẹ́ fún kọ́lọ́run bá mi fún bàbá yẹn lẹ́mìí igun àtàlàfíà. Torí pé àwọn Fúlàní ti pa àwọn aṣíwájú wa nílẹ̀ Yorùbá gan. Bẹ́ẹ̀ni. Wọ́n ti pa àwọn aṣíwájú wa gan. Fúlàní ló pa bàbá Awólọ́wọ̀. Gani Fáwẹ̀mí Fúlàní ló pa wọ́n. Fúlàní ló pa MKO Abíọ́lá Fúlàní ló pa bàbá yẹn. Bọ́lá Ìgè Fúlàní ló pa bàbá Bọ́lá Ìgè. Torí lọ pa ló ti lé. Fúlàní ló pa bàbá wa Túndé Ìdí Àgbọn. Ẹ máa bá wa dárúkọ wọn sí comment section àwọn ọmọ wa tó ti pa àwọn wèrè. Fúlàní ló pa Túndé Ìdí Àgbọn. Fúlàní ló pa bàbá yẹn. Torí yẹn ṣe wo. Fúlàní ló pa. So gbogbo àwọn tó jẹ́ ìkàn tó lè là wá lè but àwa dúpẹ́ fọ́lọ́run ọba tó bá wa fòpin sí ẹ̀mí ọmọ Yorùbá tí Fúlàní ń gbà a dúpẹ́ fọ́lọ́run tó bá wa fòpin sí lórí ọmọ Adéyẹmọ
bẹ́ẹ̀ni. torí bó ṣe wà yẹn Fúlàní bàbá Tinubu gan Fúlàní ọba ti pa bàbá Tinubu náà. bẹ́ẹ̀ni Bọ́lá Ìgè Ọlọ́run ló wà lẹ́yìn bàbá yẹn. ṣé wàá níbi tá a dé dúró yìí torí ríjọ́nà tí bàbá ń kó wa lọ yẹn lágbára Ọlọ́run. nẹ́tíwọ̀kì yín dẹ̀ wá lọ. ká declare àṣemọ́ nìyẹn. tí wọ́n bá ti gba ríjọ́nà yẹn àṣemọ́ nìyẹn. àṣemọ́ wọn làwọn ò fẹ́ ríjọ́nà àwọn ò fẹ́ tẹ́ polí. ẹ ti yà wò. tí wọ́n bá ti gba ríjọ́nà yẹn. kó ní kálukú máa lọ́ọ̀nù ẹ̀. àṣe Nàìjíríà mọ́ nìyẹn. kò sí tó bá sọ pé orí àwọn yìí wọn ò fẹ́ ríjọ́nà àwọn àgbọn ò ṣe Nàìjíríà mọ́ nìyẹn. ẹ máa bẹ́ tó bọ̀ yá mi. à ń bà bọ̀. ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n nítorí pé orí ò gbọ́dọ̀ fọ́. ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n ayé ilé. ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n nítorí pé orí ò gbọ́dọ̀ fọ́. owó kílẹ̀ ní o tánìkan ò tí ì ní rí gẹ́gẹ́. ilé kílẹ̀ ká o tánìkan ò tí ì kọ́ rí o. ṣẹ́fẹ̀ túrọ̀dìsá pin pé kò ní lè lọ́kọ́ àwọn tí wọ́n kó ní Ìgbòho wá sínú ilé. ibi tí ẹ fojú sí ọ̀nà ò gbàbẹ̀ lọ ẹ bá gùn sókè Ọlọ́run ló máa ṣàánú mi. ẹ kú dédé àsìkò Easter. dáadáa làwọ̀ ẹ̀yìn ń kọ́. Yorùbá wì. mi ò sí lé. mo fẹ́ kọ́ bá ń sí orí Ìgbòho Sunday òòṣà èèyàn kan bí ẹgbẹ̀rún ẹni àyànfẹ́ Elédùmarè àtẹ̀dá ọmọ májà sọ́lá ọ̀tẹ̀ ní talẹ̀ kò tẹ́gbẹ̀ rẹ̀. ọ̀tẹ̀ ní talẹ̀ àwọn ọ̀tẹ̀ nation la wà lálẹ́ yìí. ọ̀tẹ̀ tẹ́lẹ̀ mo ní Gani Adams yóò kó ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́. àwọn lamọ́n tá ń fọ́lò ọdún mi gbé Nàìjíríà pàṣínú bọ́ wọlé lẹ́ẹ̀kejì tó bá wọlé lẹ́ẹ̀kejì gbọ́dọ̀ làwọn látòkè sọ̀nkẹ́ tí ó ṣẹlẹ̀ because. ẹgbẹ́ àtàwọn Sunday Igboho dàrí wọ́n tí Tinubu wọlé lẹ́ẹ̀kejì wọ ẹ̀yìn òtẹ̀ mọ̀jú yẹn lọ ní ẹ̀mọ̀ tí Tinubu wọlé lẹ́ẹ̀kejì lọ. bàbá ẹ̀ iṣẹ́ tó gbé fún Sunday Igboho. àwọn náà pẹ́ńkẹ́ Abíọ́lá àwọn olórí ibú. ẹni tó lè ṣiṣẹ́ yẹn nìyẹn tó wọ́n ti rí gẹ̀gẹ̀ bí kí o ṣẹ̀ṣẹ̀ mọ ní ìkẹ́ lórí omi náà ni iṣẹ́ tó ṣẹ̀ ṣe yìí. by 6 months time bá Gani Adams bá kò ní fi ní poison ara rẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ òdodo ọ̀rọ̀ ni mo sọ ẹ má jẹ́ kó poison rẹ̀ ọmọ Yorùbá náà ọmọ Yorùbá ni Gani Adams náà nàìjíríà wáyé kó poison rẹ̀. gbogbo àwọn tí wọ́n bú Sunday Igboho pátá wọ́n ṣe Yorùbá gbogbo wọn pátá Yorùbá original Yorùbá wọ́n sọ̀rọ̀ ara wọn lẹ́yìn òdodo ọ̀rọ̀ mọ́sán Yorùbá ní tó bá fẹ́ràn Yorùbá tó sọ pé Yorùbá lòun rọ ni àìdá 50-50 ni èsì original Yorùbá oníjà Yorùbá òdodo ọ̀rọ̀ mọ́sán èmi ò gbé èmi sí Nàìjíríà o òun wọ́n jẹ́ pé ìyá mi àti bàbá mi Yorùbá ni wọ́n ìyá tó bí bàbá mi Yorùbá ni bàbá tó bí ìyá mi Yorùbá ni gbogbo pátá Yorùbá ni wọ́n so ìfẹ́ Yorùbá ẹ̀ ń bẹ lọ́kẹ̀ mi ni èmi rí pẹ́ni tó bá jẹ́ Yorùbá gidi kò ní da Yorùbá àmọ́ àwọn oníkan ń pariwo pé kí ní gẹ̀gẹ̀ gbogbo ẹ̀ ń ṣe Yorùbá ẹ̀ mọ́lẹ̀ wọ́n kẹ̀ bí wọn sínú Nàìjíríà inú ilẹ̀ Yorùbá ni. ẹ ṣeun gan. so Yorùbá tí mo fẹ́ sọ láìpẹ́ láì jìnà Gani Adams tí ó pọ̀ ní ara rẹ̀ ohun tí ó tẹ̀lẹ̀ àwọn tí mo tí ó tẹ̀lẹ̀ àmọ́ àwọn onísọ̀rọ̀ ni ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. ẹ ṣeun gan ọba mi. Ládòkè Akíntọ́lá Fúlàní ló pa wọ́n ní Fúlàní ló pa àwọn méjì kan nílọrin Fúlàní ló pa Fatia àti Àdìsá nílọrin ẹ lè pàdísá o ẹ lè pàdísá tiwa ẹ bá gbọ́n sókè ìyá mi màmí ẹ bá ti pè lẹ́ẹ̀kan ẹ bá ti pè lẹ́ẹ̀kan màmí ẹ máa stop máa pè yín padà. Ọlọ́run máa wà pẹ̀lú rẹ̀ wá àṣeyọrí lórúkọ Jésù ò ní fọwọ́ sí òní fọkàn àṣẹ. Àdúrà mi á gbà lórí yín bí mo ṣe fẹ́ kó iná bẹ́ẹ̀. Ṣé ẹ rí Àdìsá yìí kò ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan bàbá wa stop wa máa pè yín padà ní ẹ máa repeat ara mi ẹ má yẹ kí n block yìí o tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop o. àwọn wọ́ṣọwọ̀ṣọ bí pàpà tí àwọn tó kó sáwọn sẹ́nu àwọn iná ti pé ajá yẹn àwọn ọmọ kéékèèké tó ń sọ̀rọ̀ yìí ẹja fi wọ́n lẹ̀ ṣé àmọ́ pé gbogbo wọn ló ti gbọ́ Yorùbá
èmi nínú wọn ó lè jẹ́ pé Fúlàní ni wọ́n gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ṣòyàn nísìnyí. ẹ̀pọ̀ wọn jọra wọn ẹ̀pọ̀ mẹ́ta jọra wọn. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ló jọra wọn bóyá ọmọ ìyá kan dẹ̀ ni wọ́n àmọ́ Fúlàní ni wọ́n ara ló ń ta wọ́n. ara ń ta wọ́n. gbogbo wọn wọ́n gbò wọ́n ẹ̀mí ìnídùn á lọ́wọ́ ọ̀gìn transformer. lágbára Ọlọ́run. bí a lọ sórí bíríìjì ní lẹ́kọ̀ọ́ á lọ bọ́ sínú òkú. Màámi kí lẹ rí sí àwọn tí wọ́n lè gbowó lọ gbà yẹn kí lẹ rí sí wọn tí báwo nínú yín ṣe dùn sí. bí mo ṣe rí báyìí ṣe nínú mi dùn mo ní ẹ wò báyìí o látòyè ọjọ́ yìí táwọn ẹ̀rí bí gbogbo wọn ṣe wá rí wọ́n ti dàdàkudà nínú gbó ẹ̀rí ìyáyẹ bó ṣe wíṣẹ àná fi gbé. wíṣẹ àná bóyá wọ́n dé mọ́lẹ̀ ni bóyá wọ́n nù ọ̀nà Ọlọ́run ló mọ̀. iṣẹ́ tí Sunday Igboho ṣe yìí iṣẹ́ ló ń ṣe iṣẹ́ lògìdán ń ṣe iṣẹ́ ló ń ṣe ọmọ àti bàbá àti lẹ́yìn gbogbo àwọn tó ń rojọ́ tó jẹ́ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọ̀nyí wọ́n ti ń padà bọ̀ ṣebí mo rí kan lára ilé tó wà ní kí náà ti pé mo gbàgbé orúkọ ẹ̀ àfààyàn tó ti yí wọ́n ti yí ẹnu nísìn gbogbo ojú wọn dúdú màálùú tó ń jẹ òjò ọmọ nǹkan tó ń ṣe kò jẹ́ kó mọ nǹkan tó ń ṣe oúnjẹ tó ń jẹ màálùú tó ń jẹ yẹn ó ti jẹ́ kí ọpọlọ wọn ó jẹ́ kó jòrò ó ti yòrò nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé àdúrà ní ká máa fi ran Sunday Igboho lọ́wọ́ àtàwọn tó ń kó jáde tó bá ṣe lọ láyọ̀ kó máa bá bọ̀ láyọ̀ gbogbo àwọn tó bá tún lé pa wọn kẹ́rẹ́ pé tó ń ṣẹ́ yẹn àdúrà lọ́lọ́run yìí sí fún Igboho. Fèpè Ṣògo BOS ẹ bá mi kọ Fèpè Ṣògo ẹ bá tún kọ. àdúrà ní fún Igboho tó ẹ má bẹ̀ wọ́n kó má ṣe pè Ọlọ́run máa yí sí àdúrà fún Igboho ọjọ́ máa. nẹ́tíwọ̀kì màmí lọ nẹ́tíwọ̀kì màmí ó dẹ̀ ṣì ń rí ìdí o. táwọn ni. nẹ́tíwọ̀kì màmí lọ bùjá tó bá ti sọ̀rọ̀ máa ń gbádùn wọn ọmọ à ń go deep pẹ̀sì ni ẹ bá wa power tap lórí ẹ bá wa like ṣe bá wa power tap a lè gbé yín wọlé lórí TikTok mo ti gé bí request bí 15 bẹ́ẹ̀ yẹn mo lè gbé yín wọlé kí n máa láì power tap ẹ bá wa gbóhùn sókè. ẹsẹ̀ wa àdìsámọ̀ níwọ̀n nítorí pé orí o gbọ́dọ̀ fọ́ à ń gbọ́ yín àti gbé kọ́ọ̀lù yín o àti gbé kọ́ọ̀lù yín o àti gbé. ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n nítorí pé orí o gbọ́dọ̀ fọ́ ẹ sọ̀rọ̀ àdìsámọ̀ níwọ̀n ẹ bá igbó sókè. ẹ kálẹ́ mọ̀. ẹ kú dédé àsìkò yìí ò ṣe dáadáa la wà ó lé ń kọ́ o. arúgbó ẹ̀fọ́ lọ́hùn mọ́ àmọ́ kú oríire. oríire ni oríire ńláńlá. adúpẹ́ pẹ́ òkú. lọ́gbẹ̀ adúpẹ́ jálẹ̀. àṣẹ. torí pé kí ni ibi tá à ń lọ àti ìdébẹ̀ àṣẹ̀ṣẹ̀ mẹ́ẹ̀ bọ̀ lápò. bẹ́ẹ̀ni. kí n tún bí ó ṣẹlẹ̀ sí ọlọ́jọ́ kìíní àná tí ò bá ṣẹlẹ̀ àníkọ́gbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ dúpáládì sásì ń bẹ láyé ń bẹ láàyè. Ọlọ́run. July 1st ló lọ sílé ẹ̀ July 4th ló ṣe bẹ́ẹ̀ oṣù July oṣù ńlá. omi pọ́ ní ojú mi. the fact tó adúpẹ́ alhamdulillah adúpẹ́ ẹ̀dẹ̀ kú ètò. ẹ̀yin abiyamọ tẹ́ ẹ gbà wá lọ́jọ́ kìíní àná so ẹ̀yin náà lẹ́tùn fún ọjà yín níbi tá a tún dé dúró yìí torí nítorí àwọn ṣàdúrà èyí tó kù díẹ̀ káàtó náà ṣàdúrà ọjà tẹ́ ẹ fún lọ́jọ́ kìíní àná tí gbogbo wa fi ń pariwo pé tẹ́ sam kìíní báyìí ní sẹ́ tá a fẹ́ náà ní tọ̀ ọjọ́ òun láti wá fún ìtún pẹ̀lú iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ májàsọ́lá. iṣẹ́ ńlá ni o káwọn àgbẹ̀yìn bẹ́bọ jẹ́ má lọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ o. à ń gba ẹwà díẹ̀ náà kàn. kò sí kú gírí pé kú gírí a máa dúpẹ́ ẹnu wọn bá tá a ṣe mọ́ tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run akọ́lọ́run bá tún bá ọ bá a lọ́wọ́ kun ẹni àfibára ń bi tá a bára wáyé ọba pé olóbì rẹ ti lọ́kọ́ ipò la fẹ́ fojú sí. tọ́ka mi lọ́kùnrin náà lọ́kùnrin pé lọ́wọ́ ọmọ ìwà ọ̀kan tó tún jáde fún alẹ́ lẹ́yìn nígbà tí mo gbọ́ pé bàbá sí àwọn haúsá yẹn tó pé wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan adúpẹ́. kò ṣe sọ síta adúpẹ́ o adúpẹ́. adúpẹ́. ẹgbẹ́ mi
ẹgbẹ́ mi. Tí n bá rò pé ẹgbẹ́ mi. ẹgbẹ́ mi sà. Tójú mi nígbà pàtàkì ọ̀dọ̀ mi tí n bá mọ tójú mi rí nígbà yẹn. ẹgbẹ́ mi sà. mi nìkan tó bá ṣe tí mo pè é dáa mo pé kó ìkí gbogbo wọn kò sẹ́ tó àdúpẹ́ dé. àdúpẹ́ ẹ pẹ̀lẹ́ ẹgbẹ́ mi. Bàbá wa yà àárín wọn náà wà. God bless Ìgbòho Òòṣà o, God bless Yorùbáwùyí, God bless gbogbo wa o, God bless gbogbo wa o. Àbí mi ìtútọ́ kí ní tẹ́lẹ̀ mo máa wá rógo báyìí lé ní o. God bless gbogbo wa o, God bless gbogbo wa o. Ẹ bá wa gbóhùn sókè o. Nǹkan délé ní òmòrógo. Hello. Yes sir. Àjọ ń ṣètò ní sir. Wọ́n ti mí mi lálẹ́ yìí, wọ́n ti mí mi, wọ́n ti gbé mi jáde. Àwọn ògùn tó ń ṣàyìn lọ́wọ́ ní mákẹ́tà máa kó ń pé lọ sí fíìmù wa. Bẹ́ẹ̀ni. Yàwó. So àti ń wo fíìmù lọ́wọ́ báyìí, a lè wo tán tí ló fi dé. Bẹ́ẹ̀ni. Àwọn ti dológun àná kọ́lọ́ lẹ̀. Ṣé gbogbo àwọn tó ń jábọ̀ tó ń rẹ́pọ̀ yẹn ìlara ni. Bẹ́ẹ̀ni. Ìlara ni ohun ọ̀rọ̀gbọ́n dá sí. Bẹ́ẹ̀ni. Ọ̀gá wọn dẹ̀ ti jẹ́ tán. Wọ́n ti jẹ́ tán nígbà tó ń jẹun lọ́wọ́ àwọn amọ̀gbà tó ń jẹun lọ́wọ́ wọ́n ti jẹ́ tán báyìí nìsí. Bẹ́ẹ̀ni. Ṣé kí n má tọ̀ yín gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá wọ́n mọ wíṣù. Àtẹ́wọ́. Wọ́n mọ tó wọ́n ti jẹ́ wọ́n mọ tó ń dúró de wọ́ lọ́wọ́ ìjọba. Tó bá níṣẹ́ ṣe iṣẹ́ tó bá ń ṣe ìjọba ìfúnpá ara ọ̀dà. Nígbà tó la yóò sí ilé kí ni wọ́n ṣe? Kí ló ṣe? They did nothing. They did nothing o, bẹ́ẹ̀ni. Ok, wọn wá lérò pé àbá Tinubu padà wá sílẹ̀. Bẹ́ẹ̀ni. Àbá tó wá sílẹ̀ tán, wọn wá sílẹ̀ láti wọn tó wá dìgbà mú. Ọmọ mi náà ni ẹ. So iye ìlara ni wọ́n lára kú ni. Inú adúlọ pé dùn, inú wọn pẹ̀lú dọ̀gbà lẹ́nu. Bó ṣe dín nìyẹn Ìwáwùyí, ẹ jẹ́ káwọn èlòmí náà wọlé wá. Ìjọba ìbùbọ̀ ń bọ̀ lọ́nà, eléyìí tẹ́ ń wò yìí, pèyàmù fíìmù là ń wò. Ọ̀tẹ̀ night àwọn ọlọ́tẹ̀ night ló yẹ ká gbé sí. Ọ̀tẹ̀ àmọ̀ tó ṣe àwọn tó bá ń sọ̀tẹ̀ àwọn àṣọ̀tẹ̀ tí wọ́n ń sọ tiwọn jáà ló sọ tiwọn. Ẹ kò ti jẹ́ nìyẹn tí mò ń bọ̀ lọ́nà tó pé àwọn gan-an wọ́n mọ ìyọjú lójú nítorí pé ṣéfìmọ̀ jáde ẹ mọ wò wọ́n. Ìṣẹ́ tó tún wọ́n ta wọ́n láǹtì ni pé lára àwọn náà lára àwọn ọmọ wọn wọ́n ti ń jáde wọ́n ti ń kú lọ́rọ̀ pé wọ́n ti kó olóògùn àrùn lọ́gá àwọn wọ́n wá ń darapọ̀ mọ́ ìrù ẹkùn. Ṣé ìrù ẹkùn tí wọ́n ń darapọ̀ mọ́ ìnáà sí ṣé kò léwu báyìí? Ṣé kò léwu because ẹ̀rù ń ba èmi o. Àwọn tó wá ń darapọ̀ wọ́n mọ̀ ẹkùn yẹn àwọn tí wọ́n ti ní pé ọ̀gá àwọn ti lògbà tiẹ̀ tán ni. Wọ́n sì mọ̀ pé tó wọ̀ tí lọ́wọ́ báyìí ó sì wá ń búra fún wọn. Ohun táyé bá sọ ẹ́ dà ṣe bóun náà ó fi ìlú ẹ̀ ìgbà tá ń lò yìí àlòpẹ́pẹ́ ni o. Àlòpẹ́pẹ́ ní ìgbà táwa ń lò. Ọlọ́wọ́ aníṣàwà nìkan lọ́lọ́run dáyé fún ni. Ìgbà tá àjèyàn máyé ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ìgbà tá láì sì fi ọmọ làkejì o. Ìgbà tá àjáyé aláyé ayé tiwa làwa jẹ́. Àwọn ọlọ́tẹ̀ náà wà lórí ṣe wàláì ẹ wo gbogbo yín ẹ ń wò wọ́n ń gbé mi jáde lórí show ẹ mọ èèyàn tó ń wò mí ẹ mọ èèyàn tẹ láìkì ẹ mọ èèyàn tẹ láìkì show yá àbí tó bá tún gbẹ kó tún gbé mi lọ
Ṣẹ́pẹ́ tó ti wọ́n tó ti dọ́pù. Wọ́n mí ni mi lálẹ́ yìí ni pé ìwọ ìyálà yẹ ò ní ṣe tó yìí. Ó yẹ jẹ́ ìbẹ̀rẹ̀ ó yẹ pẹ̀lú ó yẹ má bínú. Àwọn fáǹsì mi ò láìkì mi. Wọn bá mi láìkì iṣẹ́ tí mo ṣe. Lẹ́jẹ́ rí mi gbé jáde. Ó yẹ pẹ̀lú ó yẹ má bínú. Mo fọ́ bóyá mo fọ́ fún yín. Ẹ máa gbóhùn sókè báwo nínú yín ṣe dùn tó lè nì. Báwo ni ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ obìnrin o. Sharp la fẹ́ ká sọ̀rọ̀ báwo nínú yín ṣe dùn sí lè ní mi fẹ́ dual moment kọ̀ọ̀kan báwo nínú yín ṣe dùn sí tọ́kẹ́ gbọ́ nìyẹn no dual moment lálẹ́ sinimá yẹn wàhálà grab your copy now. Ọlọ́run ọba kọ́kọ́ bá wa fi ètò tí ẹ̀ ṣẹlẹ̀ lónìí yìí èyí máa kọ́kọ́ bá wa fi pa àwọn ọ̀tá lẹ́nu mọ́. Ó fi bá a pa wọ́n lẹ́nu mọ́ àdúpẹ́ fọ́lọ́run. Gbogbo ó fẹnu wúgẹ́tì ó ń ṣe kinní ni káà náà lọ fọ̀rùn lọ́lẹ̀ tàbí kẹ́ lọ fọ̀rùn wọ òwe kẹ́ lọ fi wó fẹ́ǹsì. And they treat us, they pay them. Ẹsẹ̀ rí aláàkọ̀rọ̀ mi màmá mi ṣe rí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká gbà wò pé. Tẹ́ ẹ bá ti lè mute ẹjọ́ bá wa drop ara yín lórí TikTok kí afọlọ́run bá bẹ̀ yín o. Tẹ́ bá ti lè mute ẹ drop ara yín o, a máa drop àdé máa block yín lórí page. Ẹ máa sọ̀rọ̀ yín nìṣó. Gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn wọn kì í sojú lówó ọmọ ọkọ Yorùbá nítorí wípé ètè ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti mọ̀ wípé ọmọ àfẹ́ ti gbogbo àwọn ní gbogbo àwọn tí ń sọ̀rọ̀ jáde yẹn láwọn obìnrin bẹnu pẹlẹbẹ bí ọ̀bẹ rẹ̀ lé yẹn. Àwọn aláni sí àgbẹ̀yìn wọ́n wà bí wọ́n wò àwọn náà pọ̀ lára àwọn tó ń wò. Ẹ dákun kí ló wà nínú wípé ìran rẹ ọ fẹ́ gbọ́ kúrò nínú oko ẹrú tí àwọn olórí burúkú yìí tí wọ́n àwọn olórí burúkú Fúlàní yìí tí wọ́n kó ọ sí ọ fẹ́ máa gbọ́ kalẹ̀ nínú rẹ̀ ó ti tún sa látakò rẹ̀ ó ti ń sọ èdè Yorùbá lẹ́nu ó ti ń péré lọ́mọ Yorùbá. Tó bá ìwọ ń sọ wípé ọjọ́ Yorùbá ní. Ẹ fà àwọn èèyàn sílẹ̀ yẹ ká sọ̀rọ̀ nípa tó lè gbowó ara mi ń bọ́ ẹ má lọ sẹ́yìn iwájú là ń lọ báwo nínú ṣe dùn sí báwo lè ṣe fíìl sí àwọn tó lọ gbà wá ní báwo lè ṣe rí wọn sí pàtẹ́tẹ́ rí àwọn ọmọ ìlú ẹ̀kọ́ tí wọ́n dúró tán tí wọ́n gáláǹtì. A dúpẹ́ fọ́lọ́run gbogbo wa náà nínú wa dùn fún ti tàwọn ìrú ẹ̀kan wa àti fún iṣẹ́ takuntakun tí bàbá Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n gbé dání tí wọ́n sì ń ṣe fún gbogbo àwa ìran Yorùbá ẹni tí ó bá tẹ́ lọ́rùn kí wọ́n lọ pokùnso ó tẹ́ àwa majority lọ́rùn ní títí wa tá a jẹ́ ojúlówó ó tẹ́ wa lọ́rùn gidigidi àwa tí mọ̀ wípé ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn alágbára nílẹ̀ Yorùbá náà tán náà ní nǹkan lọ bọ̀tẹ̀ tó ṣe wípé àti jáde ọba àwọn lẹ́rù ẹni tó bá ń wo social media ni wọ́n máa rí wọn tí wọ́n máa sọ pé ọmọ ọkọ lélẹ́yìí wípé àwọn gan náà àwọn fọwọ́ sí etí tó gbé dání. So àwọn ìran Yorùbá ó yẹ ká máa jó ká máa yọ̀ ni. Fúlàní yìí ó ti pẹ́ tí wọ́n ti ń pa àwọn ìran Yorùbá bọ́ tí àwọn Fúlàní tí Yorùbá kan tó fẹ́ gba àwọn ìran rẹ̀ kalẹ̀ àwọn Fúlàní ó ti wá ọ̀nà wọ́n ti wá ọgbọ́n láti mú balẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ fún ti bàbá Chief Sunday Igboho wípé títí wọn ò rí bẹ́ẹ̀. Ó ṣàṣeyọrí. Àti pé wọ́n ṣe àṣeyọrí so títí wọn yìí iná ló ti fi hàn dájúdájú pé irú rí ò lè ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá àwọn tí bá wa bírèkì rẹ́kọ̀dì yẹn wípé ẹ̀yin ìran Yorùbá o ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn ẹ má jẹ́ kí wọ́n fi tàn yín o wọ́n fi láyé wa wípé kí gbogbo wa ká lọ máa dira torí kọ́ má jẹ́ ọlá bàbá wa round up láàrin 1 minute bàbá wa round up 1 minute sir. Kọ́ má jẹ́ ọlá àwọn alálẹ̀ àwọn agbára àwọn bàbá títí wa tí a gbójúlé tòró ó yẹ ká sọ òdodo tá a gbójúlé ni màmá mi èyí tá à ń wí kọ́ là bá máa sọ o
nítorí wípé àwọn bàbá ti tànà táàrí tí wọ́n mú balẹ̀ yẹn tí ẹ dáwọn olórí fún wa àwọn gbé ẹ̀sìn àjòjì àwọn ti gbé lérí ìdùn ti tiwọn. ẹ má ẹ̀ka blame àwọn bàbá wa ẹ ṣeun gan ọlọ́run bá wa yọ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹni tó bá fẹ́ wo fídíò yẹn máa bọ̀ lórí péjì Yorùbáwùyí a máa gbé kọ̀ọ̀lù ẹnìkan sí lórí fóònù ẹni tó bá fẹ́ wo fídíò bọ́lá ìṣe lọ rescue àwọn yẹn wọ́n yẹ gbà wọ́n dé ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ fi ń wò wá lórí TikTok yẹn náà lè máa fi wò wá lórí YouTube so máa play láàrin ìṣẹ́jú kan sí méjì ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. ẹ kálẹ́. ẹ kú dédé àsìkò yìí o èmi yóò rí Olúwa bàbá rẹ. ṣe rí ọ̀pọ̀ àwọn tó ń jáde tí wọ́n sọ̀rọ̀ ẹranko olùpọ̀ nínú wọn kì í ṣèyàn because èmi ò rò pé Yorùbá kan tó yẹ kó jáde kó máa sọ̀rọ̀. nẹ́tíwọ̀kì yín yóò dà sà nẹ́tíwọ̀kì yín yóò dà sà. sẹ́yìn bàbá yìí. ẹ kó mi tẹwàá kẹtún wa pè nẹ́tíwọ̀kì yín yóò dà ó ń ra àrùn ẹ tún wa pa máa gbé kọ́ọ̀lù yín. èmi yóò yín ẹ bá mi dáná tap send ẹ lo promo code mi Abiola 223 ní àkọ́kọ́ tẹ bá fẹ́ send owó sí Nàìjíríà dọ́là lẹ́fẹ́ ṣẹ́ ni pọ́ǹsì lẹ́fẹ́ ṣẹ́ ni euro lẹ́fẹ́ ṣẹ́ ni aṣẹ́wó ni wá aṣẹ́wó kí yóò ẹ bá ṣẹ́wó dòwò pẹ̀ ẹ bá wa mix tẹ̀ fi ń gbọ́ wá ń sàlẹ̀ bàbá mi ẹ bá wa mix tẹ̀ fi ń gbọ́ wá ń sàlẹ̀ aṣẹ́wó kí yóò aṣẹ́wó ẹ bá wa stone tẹ̀ fi ń gbọ́ wá ń sàlẹ̀ sà. ẹ̀yin ẹ bá mi lẹ́yìn tap send ẹ lo promo code mi Abiola 223 ní àkọ́kọ́ tẹ bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò ní third party àwọn tí wọ́n ti lò ẹ ṣé mo dúpẹ́ fún yín ẹ má jòyè aládàáni kan jẹ ẹ bá mi share fáwọn kọ́ńtàtì àwọn ọ̀rẹ́ yín ẹ fẹ́ ṣe mọ́ máa ṣàwọ́ lọ́wọ́ àbó kíkà kiri tó bá jẹ́ ẹ máa mọ̀ lórí tap send ẹ jọ ẹ ṣàánú ajé o bó sí ò wá gbọ́n sókè. ẹ kálẹ́. ẹ kálẹ́ sà. ẹ kú ètò àjọ ń ṣètò ní sà. adẹ kú oríire. oríire ni o oríire akó àṣeyọrí akó oríire. ojú tàwọn ta. ojú tiwọn. ṣe ẹ rí kinní kan ń dùn mí fún wọn àkọ́kọ́ omi ti gbẹ lẹ́yìn ẹja wọn rí pé kò sọ́nà fáwọn mọ́ torí mo rí fídíò kan tẹ́nìkan ṣe léni tó ní glory tó wà lẹ́lẹ́ yìí glory àwọn ni wọ́n fẹ́ gba glory wọn àkọ́kọ́ tẹ́mi fẹ́ ṣe ìtìnú mi ṣe dùn fún ni pé bàbá gan tó sọ̀rọ̀ sí bàbá ò rí tẹ́nibọ́dì rò wò ṣe mọ̀ pé. ẹ tó wà nínú iṣẹ́ tẹ̀rí tí wọ́n ṣe léèní iṣẹ́ tẹ̀rí léèní yẹn àti bíi 4 days wọ́n ti wà nínú igbó. a ṣe ìdúpẹ́ fọlọ́run fún ọ láti yọrí ẹsẹ̀ ó tó wá jẹ́ tìlú wọn gangan Gani olórí burúkú tó sọ̀rọ̀ kúsọ yìí mélòó ló ti rí ṣe nínú ìlú rẹ̀ tó jìlú abínibí rẹ̀ stéètì ẹ̀ mélòó ló ti rí ṣe tó ṣàṣeyọrí nígbà wọn ṣẹ́ni kìnìún kan mo fẹ́ káwọn èèyàn kí wọ́n kíyèsí kìnìún kan because gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ pa Sunday Igboho tẹ́ bá lọ wọn OPC àbáwọn tó jẹ́ pé wọ́n fẹ́ jogún tó fẹ́ pàtàkì tán. bàbá wa ṣòyìn crack ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ń crack òun làwọn èèyàn ń kọ sí comment section wọn ló ń crack. Ona kò mo ti pin lẹ́gàn tó bá wo television yẹn mọ̀ pé mo ti kọ síbẹ̀ àwọn èso pé ó ń crack wọn ló ń crack ní o ẹjọ́ mi kọ wọn ló ń crack bàbá wa ta tún máa tún yín pè tẹ́ bá ti pè wá tó bá fi ń gbọ́ wá bá wa lò ẹ̀ ẹ bá máa gbọ́ wá nísàlẹ̀ àfọlọ́run ọba bẹ̀yìn tí ò bá sí ẹ̀yìn kò sí Yorùbá wù tí ò bá sí Yorùbá wù yìí náà kò sẹ́yìn bẹ̀rẹ̀ pé mò ń ká lòlò kí máa wá sọ̀rọ̀ kẹ́ tó máa ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe kò dáa ẹ máa pìtì mi mò ń ká lòlò lówó kan tí pápá mo fi ń sọ̀rọ̀ ẹ bá wa gbọ́n sókè sà. ẹ kálẹ̀ ìyá mi ẹ kú dédé àsìkò yìí sà. ẹ kálẹ̀ ẹ kú dédé àsìkò yìí o. yes sir. a kú oríire òní yìí o. yes sir. ọlọ́wà wà pẹ̀lú wa o. àṣẹ sà. inú mi dùn pẹ̀lú nǹkan tí Ìgbòho ṣe o bàbá mi ò ṣe. ṣé rí mo rẹ̀ ti ń gbé mi nínú láti bí ẹjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ Sunday Igboho láwọn olórí burúkú tí wọ́n sọ pé. bàbá wa ṣẹlẹ̀ bá wa ló nǹkan tó fi ń gbọ́ wa nínú ilé yẹn sà. ok màá lọ fún mi. so ẹ̀lú màá ṣe ń gbọ́n bẹ́ẹ̀. à ń gbọ́ yín báyìí. ṣé rí àwọn olórí burúkú tí wọ́n sọ pé Sunday fẹni já géètì fẹni wú géètì ọ̀pọ̀lọpọ̀ olórí burúkú ló pọ̀ nù wọn. Ìgbòho fẹni wú géètì fẹni já géètì nìsín àdúpọ̀ ẹni tó fi já géètì ó ti kọ́ àwọn èèyàn jáde rẹ̀. ó ń fẹ́ ẹni wú géètì ó ń fẹni já wọ̀rà Sunday orí ehoro kínní
ó ń gba àwọn èèyàn sílẹ̀ àrí gbogbo pa tó ń ṣe mélòó làwọn ṣe jáde fún wa wọn ò rí kankan ṣe wọ́n dẹ̀ fẹ́ máa distract ẹni ẹlẹ́ni pé kó má bàa ṣe nítorí pé olóbùkún pọ̀ àwọn gangan Boko Haram ló pọ̀ jù nù wọn olè ló pọ̀ jù nù wọn wọ́n ti mọ̀ pé tí Sunday Igboho bá bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n bá fi lè fún ní agbára gan gbogbo àwọn làwọn máa kó sí ìyọnu tí ó ti yẹ yín so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn wọn ò fẹ́ kí wọ́n rí àárín yẹn rárá. Tẹ́lí àjọ̀dún nǹkan ní mi fi dùn ní pé kọ́lọ́ tó bá ń dá májọ́lá májàsọ̀lá kọ́lọ́ bá ń fún ní nǹkan àtàgbára fún adẹ́mi ẹ̀sìn kọ́lọ́ bá adẹ́mi ẹ̀sìn gidi gan ni o nítorí àwọn apáǹsẹ̀ wà lábẹ́ gbogbo ọ̀tọ̀ àjáde síta ṣùgbọ́n àwa lábẹ́ tá à ń ṣàdúrà fún àdúrà tá a dẹ̀ ń ṣe fún wa máa mọ nítorí láti ìgbà tó ti bẹ̀rẹ̀ láti 2021 láti mo ti wà pẹ̀lú ẹ̀ ó ti yẹ yín so ọlọ́run á bá ń fún ní agbára tó kù agbára yóò dẹ̀ ní ẹ̀ka agbára àwọn alálẹ̀ wọ́n máa tì lẹ́yìn àìnú mi dùn gidi ó dẹ̀ ṣe kò ní bọ́rú ó dẹ̀ pé tó tún máa ṣe á tún yà wọn lẹ́nu lágbára ọlọ́run á tún fún lóko àtàgbà á tún ju àwọn ọ̀tẹ́ ẹ̀ lọ so gbogbo ẹni tó ń ṣe yàmàyàmà yẹn nísìnyí nígbà tó wọn bá rí pé gbogbo ẹ̀ tún gòkè